Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Hello, Velasco. Let's go. Hello, Velasco. Let's go. More busy going. More busy. I have power with it. I'm a guy that is more prewa. What does that mean? I want me to over 200K. You know, I don't have 20K. To you want to go away, if you check it, you need Latin word. What is it back away? Automatic back your issue. You might pay me. I want a young government of you. Tell your government. Tell us if I come to. Titi tell me if you ever look for love for me. And to get here. Person struggle by the last time. And she might say that. You are never complex. But automatic Beraga, Alabasta, Michael Jackson, Olobasta, Odane, and the camera Bugada, Amagalaba, Imova, Tabalibe, where you are in his social media way. And Amagalaba, go on and go back for Jai. Authority, Umawaka, Amaruba, Clacamano, Amalava, didn't wake up Polish for the change. Empower marketer le ema pẹ̀lú mo iba yi mo ri tí ó sì social media àwọn social media wa ri e ko so fún o that's going to be put your hands together for it always in the building put your hands together for it ko easy esa ẹ̀yin ní social media wa kò sí Instagram ta ló ti ẹ follow sa je mo lórí kuku te ba charge gba ó ma ṣe o wa charge ko ni charge boro oni 3 hours wa ayé àwọn ṣe kóòrè náà wọ́n fi wá jẹun àti amáàgbóná ní ẹja àdìgbọ́ ẹni sọ̀rọ̀ náà máa ní iye òun ṣe nígbà náà wọ́n pọ̀ ṣàkíyèsí yẹn pọ̀ ṣé ẹ ló fẹ́ bíìgì tó di kí ló fẹ́ fi snap àti tí tẹ̀. àwọn ilé ìlú pariwo ó wà ní dùbọ̀tà o ẹ lọ ra fíìmù ẹni kọ́ o ó wà bẹ́ẹ̀ o àdìgbà ló ṣe fíìmù ọdúnládé àdìlọ́dà rọ́là ló ṣe wọ́n pariwo wọ́n ṣe gbogbo ẹ̀ títí nǹkan social media wà á dé wọ́n wá ti gbá àpòlẹ̀ ẹ̀ ní jèrè iṣẹ́ náà kò ń ṣe pé àwọn tó ń fi ìtọ́ sì ṣèdíyà ẹ mọ̀ pé àwọn bàbá tọ́rọ̀ mi kan máa ń wò wá tí wọ́n ká kò ṣe pé wọ́n ò ṣèwé rí wọ́n kàn wò yìí ni ṣé rí ẹni tó bá wà ní manual tó bá di digital eré ọmọdé ló bá máa fi ṣe. èmi ṣe ìbá wa ní sẹ́gbàlẹ̀ ìjà ìwọ̀n tí mo dúró sí ìjọba Abẹ́òkúta o ibo làdúgbò yìí lábẹ́òkúta. Ìgbòrè lẹ́yìn ẹ̀ṣọ́ ọmọ ìgbòrè lẹ́yìn bẹ́ẹ̀ ṣe wà ẹjọ́ yíbo máa yẹ ẹ sọ̀rọ̀ sí microphone. ọmọ bí sí ẹ̀yìn ṣé ẹ jù wá. ẹgbọ́n sọ́mọ́ Abẹ́òkúta ni mí. ẹ̀yẹ ìyá bá a dáhùn. ẹgbọ́n sọ́mọ́ Abẹ́òkúta ni mí. mi ò gbọ́ àti àfúnyẹ́ àpọ̀ ẹgbọ́n mi. Crown tí o lè bàjẹ́ fún láyé ọmọ yẹn náà béèrè lọ́wọ́ ní pé sọ́mọ́ Abẹ́òkúta lè ní báyìí ó lásò mo ṣe káàbíyèsí o ẹgbẹ́ sọ́mọ́ Abẹ́òkúta ní mí Santos ẹgbẹ́ sọ́mọ́ Abẹ́òkúta ní mí èmi máa ń fọ́ sójú ẹ̀ dáadáa ní kọ́ lè mọ̀ bẹ́ẹ̀ bá lè lọ kí n proof fọmọ ẹgbàá ní mí ẹgbà ń kò mọ̀ ibi sí ìdè mi. Ohun tí n bá bèrè òun ni máa kọ́kọ́ bèrè lọ́wọ́ ẹ̀ kó lè fẹ́ yìí ó ní gbọ́dọ̀ pé ìlú ẹ̀ náà Ìgbòrè ó fẹ́ ẹ̀yìn abèrè pé kọ́dà àdúgbò ibi sí àdúgbò ni l'Abẹ́òkúta ibi méjì lọ́mọ Abẹ́òkúta tó tó lù ọmọ Abẹ́òkúta ti wá Ẹ̀gbá tó bá máa nílùú tí olóko ọmọ adé Abẹ́òkúta ni ìlú wa gbọ́gbọ́n Ìjàyè ní bá Mẹ́kẹ́ Baptiste Alápẹ́ Ajadi ikọ̀ ẹ̀kọ́ sísọ̀n agbolé eégún one l'Abẹ́òkúta abúlé wa orílẹ̀ ìlú nígbàjá Àkìlà wọ́n ti ń tàgàrà ẹ̀ bàbá kúrò l'Akíntóyè Olókùúta Ìjà Olúgbò Ọ̀dẹ́dà gbogbo ti fọlọ́dún
sí ẹ̀rẹ̀ yẹn láàbò nílò ọba tó kò tún yọjú síbẹ̀ eléwé lọ ká má ṣàgbàpọ̀ ẹgbẹ́ yẹn. èmi pẹ́ ló kó kọ́ńfàmù ní kọ́ńfàmù ní kọ́lẹ́ẹ̀tì ní apá àti ìwéèrè èmi ò lè fọ́ọ̀mù ẹ bá jẹ pọ̀ ní excuse me sir bàbá wa kékeré àjẹ fried rice ni gbàgbọ́dé kò ní mo rí pé lẹ́yìn ráìsì kọ́lọ́rìn tí ẹ máa wẹ́ ṣe madam ṣíkì tá máa ń lára ní junction tó máa fi kọ́lọ́rìn pa wọ́n máa ṣe ní òkúrọ̀ ọ̀dọ́ abẹ́ fọ́ọ̀mù ni ọ̀rẹ́ mi fọ́ọ̀mù ẹ̀rọ tí ẹ ṣe madam ẹ̀gbọ́n ẹ̀ kẹ́ ṣe madam mi kọ́lọ́rìn ṣíkì àwọn ṣíkì tí lùkùlùkù ti ká láàkí gbogbo ẹsẹ̀ wọn dànù wọ́n á dá kọ́lọ́rìn bù ó dùn ní ìwé ẹ bá lórí 200 nígbà àti 200 oní 50 naira àti rẹ́ka ìṣòro ìyá ti ní ìgbéraga bí olóòsì ó sì padà ẹ bá wọ̀ ní ìdílé ní ìyẹn so àwọn abẹ́kúta tó wà bí mo ní báyìí sí o ẹgbẹ́ aláwà mo mọ̀ pé mi máa wà ìlú tó dẹ̀ fún wa mímọ́ ọ̀gbẹ́ jẹ́ fún wa bí báyìí sí o báyìí sí o aláàtótóró tó wà bí náà tótóró àdá fún ìyá pọ̀ tótóró ní wọlé léètọ́ ní owó fún mi léètọ́ àwọn ṣàkẹ́ tó wà bí gbọ́ ìkẹrẹ̀kù tó wà bí gbọ́ ìjẹ́kù tó wà bí gbọ́ ìjẹ́kù àgàdú kọ́ ọ̀tẹ̀ àwọn ti yà lọ́wọ́ ṣọ́ọ̀rì àwọn táwọn kò sí táwọn bí adigbẹ̀lẹ̀ yìí ẹ̀jẹ̀ tó ń yàgbẹ̀ burúkú lóòótọ́ wọ́n tó bẹ̀ ẹ bá wọlé wọn bí tí wọ́n bọ̀ dùn àṣìṣe wọn adigbẹ̀ akẹ́lẹ̀ yìí filẹ̀ ọ̀rẹ́ mi tó súnmọ́ mo láwọ̀ ọ̀rẹ́ mi léèdè ẹ kì í pè mí lábẹ́ òkúta. Thank you so much for watching. You want to see more? Click below and subscribe because we drop video every day. And if you have a show coming up, campaign, any kind of event, call us. We'll be there. Check out this banner. Thank you.